ọjà kan wà tó ń pè ní ọjà ọ̀run ṣé kí n sọ fún ẹ ọjà ọ̀run orí ni wọ́n fi ń bò òun rèé àwọn tó bá jí akọgun olè ni amọ̀ọ̀bà ni DSS dẹ̀ máa gbé ẹ gbogbo àwọn obìnrin ìlú òyìnbó tó lù ní jìbìtì case file ẹ ga tó gbogbo àwọn obìnrin tó gbé lọ hòtẹ́ẹ̀lì tó mú hòhò wọn case file DSS will investigate you akọgun you are a thief you are a blackmailer ọ̀lẹ ọkùnrin alápámáṣiṣẹ́ ni ìwọ aráàlú òyìnbó tó bá ń perú olórí burúkú akọgun yìí tó lọ ń pè kó wo iṣẹ́ fún àbí kó ṣiṣẹ́ fún ẹ ó ti kú. This nuisance called akọgun kò mọ nǹkan kan nínú iṣẹ́ ìránṣẹ́ Ọlọ́run olórí burúkú tó ń ṣòwò hòtẹ́ẹ̀lì ẹ ti gbàgbé nǹkan tó sọ ni tẹ bá rí bọ̀bọ̀ kan tó tú àṣírí ẹ̀ màá play fídíò bọ̀bọ̀ yẹn sìn. ìgbà wòlíì ló ń lò tó bá lágbàndé lọ pèdè tí mo pè. o ní ṣe oríire àgbà wòlíì ló ń lò ó lágbà wòlíì ìwọ lájà ìwọ lọ́jà àgbà wòlíì ló wà nínú gbóòórùn mọ́lẹ̀ ló ní lárí olórí burúkú olè alápámáṣiṣẹ́ fún wọn náà amúrọ̀bà ìwọ wá ń hẹ́dìtì fídíò òfin trend bó ṣe máa trend wẹ̀wẹ̀ nìyẹn tó o bá lọ sí ṣọ́ọ̀ṣì ẹ̀ ayé ẹ̀ bàjẹ́ kò sí deception tó pé kó o pèrè lójíṣẹ́ Ọlọ́run ó dẹ̀bẹ̀ sí ní hẹ́dìtì fídíò lórí Facebook olórí burúkú Fudurisky tó gbé ẹ wá ní ìsọfún ẹ pé o máa ṣẹ̀sìn sórí bọ̀bọ̀ tó fi ẹ ṣẹ̀sìn jẹ́ ń play fídíò ẹ̀ tán. ìfúnwọn má jẹ́ ń wí ọ̀já lérí wọnú nǹkó torí tiẹ̀ o yóò lágbára. ògún ló máa fẹ́ jẹ́ ẹwẹ̀ ìran gúnugún ẹ̀ ò ní kádùn ìran àkàlàmàgbé ò ní kóṣì ẹ̀mí ẹ̀fọn ò kí ń gùn ẹ̀mí ò ní gùn tọmọtọmọ àdàbí tó bá jẹ́ pé èmi ni mo kọ́kọ́ wá fún wọn àdàbí tó bá jẹ́ pé òtítọ́ ló sọ nípa kéèsì Bùmátà olè ọ̀lẹ olórí burúkú wòlíì olè akọgun olè wòlíì Gistlover ẹ gbàgbé pé gbà tó lórí burúkú kọ́kọ́ máa wá ràkúnmí onígbáná ló kọ́kọ́ fi bojú wá olè lọ́pẹ̀rú eléèkìtì ẹ̀ bàjẹ́ is a thief ẹ̀yin aráàlú òyìnbó ló dẹ̀ ń target ó ti ní nudity ọ̀pọ̀lọpọ̀ yín lọ́wọ́ toró lórí burúkú lọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀gbọ́n ìwọ ní ọjà wòlíì ni ò dáa fún ẹ olórí burúkú ọmọ ìbànújẹ́ oní HIV ìwọ ní ọ̀pá wòlíì ni ò dáa fún ẹ ọlọ́pàá wòlíì ló bá wa mú Boko Haram olórí burúkú olòṣì ọmọ ọ̀ràn kẹrin olòṣì. bó o bá lágbàndé wá àgbà lọ sábà tó o bá dábàá wá bá àgbà kó o pa ọ̀rọ̀. eléyìí ò ṣe wòlíì o Gistlover lákọ̀gùn bá ṣiṣẹ́ ẹ̀yin obìnrin onírìnkùnrin ẹ̀yin obìnrin tó yẹ kẹ́ ẹ fi owó yín kẹ́ ẹ fi dìgbé ìyàwó yín mú kẹ́ ẹ lọ nígbàgbọ́ nínú àwọn wòlíì olórí burúkú wòlíì olè wòlíì tó ń dóyàwó níyàwó wòlíì amúrọ̀bà akọgun tó gbọ́ngbọ́n pé kóun ẹ́díìtì fídíò láti trend láti get a customer ó yẹ kó o mọ̀ wípé ó máa ní nudity ẹ̀ lọ́wọ́ am I communicating akọgun wòlíì olè wòlíì amúrọ̀bà yìí tó gbọ́ngbọ́n pé kéèyàn edit ẹgbọ́n nǹkan tí bọ̀bọ̀ kan sọ bọ́jà ń kọ́ play lè tán. èyí tí mo sọ yìí fún wọn pé wòlíì akọgun sọ fún ẹ pé fìrífìrí òkú. olè ní ẹ ò ṣe wòlíì olè amúrọ̀bà àtẹnujẹ ló pa ẹ́ débẹ̀ ọjọ́ tí mo ti kórìíra ẹ̀ lọ́jọ́ tó ti wá san ìrun èké lọ́dọ̀ Fudurisky. ẹ̀yin èèyàn wa ẹ̀ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin tó sọ nípa wòlíì akọgun èyí tí wọ́n jọ ń bára wọn fa wàhálà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nínú fídíò tí ẹ̀ṣẹ̀ wò tán yẹn ti gbọ́ bí ó ṣe fún arákùnrin yìí ní èpè.